A kú dédé àsìkò yìí, mo kẹ́yìn lólùfẹ́ wa nílé lóko ní ẹ̀yìn odi káàkiri àgbáyé. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lónìí, àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa, ètò àṣírí lílo ewé àti egbò bàbá wa. Gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ pé lórí ètò yìí mo máa ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè lo ewé àti egbò fún ìtọ́jú ara wa. Eléyìí tí mo mú wá fún wa lónìí òun ni iṣẹ́ bíbò àṣírí tí a lè ṣe tí àṣírí wa ò fi ní tú. Gbogbo wa la mọ̀ bí àsìkò yìí ṣe rí, ẹ rí i pé ọdún yìí ń parí lọ, bọ́dún yìí ṣe wá ń parí lọ yìí, ẹ̀mí wa ò ní parí lọ. Ẹ jẹ́ ká máa pèpè, ká máa pètò lẹ̀ fún ọdún tuntun tó ń bọ̀, ká máa jẹ àwọn àsèjẹ tí a bá lè jẹ, àsèjẹ tí Ọlọ́run lọ́wọ́ sí, ká máa jẹ torí pé a fẹ́ bọ́ sínú ọdún tuntun. Ẹ rí i pé ọdún ń súnmọ́ wa báyìí, àwa náà ń súnmọ́ ọdún. Àwọn nǹkan kéékèèké kan wà tá a lè ṣe tó sì jẹ́ pé ó máa mú owó wá. Àwọn nǹkan kéékèèké wà tá a lè ṣe tó jẹ́ pé ó máa mú owó wá fún wa. Eléyìí tí mo mú wá fún wa lónìí, iṣẹ́ àṣírí bíbò, ẹni tó bá nígbàgbọ́ nínú ewé àti egbò. Edé mẹ́ta la máa lò: edé pupa, edé funfun àti edé ìsakàn. Ó joríṣi edé mẹ́ta tí a máa lò, àti ata wẹ́wẹ́, ata àṣẹ̀ǹbáyé. Ẹ jẹ́ ká fọ edé yìí nù dáadáa, ẹ jẹ́ ká fọ̀ ọ́ nù dáadáa. Mo dúpẹ́ lọ́wọ́ yín tí ẹ ti subscribe sórí ètò yìí, ẹ ṣé o. Àpò sásámùrà kì í gbẹ, ẹ ní wá owó tì láṣẹ Èdùmàrè. Níbikíbi tí ẹ̀yin fáǹsì mi bá wà, nílẹ̀ ilẹ̀ wa ni àbí lókè òkun, lápòkè òkun lẹ bá wà, wọn ò ní fi ẹrù yín ránṣẹ́ sílé. Àtọlá àtọlà tó ń bẹ níbi tẹ́ wà yẹn, ẹ kó wálé wá bá wa. Aburú tí ń bẹ nílùú tẹ́ wà yẹn kò ní jẹ́ ìpín yín o. Dáadáa tí ń bẹ nílùú tẹ́ wà yẹn, ni ó jẹ́ ìpín yín. Gbogbo sí ń tẹ́tí Elédùmarè, ẹ wá fi ọwọ́ yín báyìí, ẹ fi gba ìtọ́ yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ wà nílùú tí a wà yìí náà, ní Áfíríkà wa yìí, ní ti lérò kúrò dé, ní tòde rùkú wọlé. Ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé bá wa o. Aboyún ilé abíwẹ́rẹ́, àwọn tí wọ́n bẹ lọ́ọ̀ náà, Ọlọ́run á fún wọn ní ọmọ alálùbáríkà. Iṣẹ́ wa ò ní dìṣẹ́ mọ́ wa lọ́wọ́. Iṣẹ́ tí ó gbé wa dé ọgbà ẹ̀wọ̀n, àwa tá bá ń ṣiṣẹ́ ọwọ́, ní gbà á. Àwa tá bá ń ta ọjà, àtàjèrè la máa tà torí pé ẹ̀tà ló kọ́kọ́ tà kọ́mọ ẹranko kó tó ta tiẹ̀. Àtàjèrè ò ní a máa tà. Ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́ ìjọba, ọkọ̀ ọba àdá ọba ò ní sáyín lẹ́sẹ̀. Ẹ bá mi wá edé mẹ́tẹ̀ẹ̀ta yìí, edé pupa, edé funfun àti edé ìsakàn. Ẹ jẹ́ ká lọ ata àṣẹ̀ǹbáyé. Láti wá lọ, ẹ jẹ́ ká sè é. Ata àṣẹ̀ǹbáyé á lọ. Ata àṣẹ̀ǹbáyé la fi wá ṣe edé ìjẹ. Ká tó wá jẹ, ó ní ohùn, á ṣe àdúrà sí ni. Ohùn yẹn náà ni pé edé ló ní kẹ́ máa dé mi ládé owó, àtọkùnrin àtobìnrin. Edé ló ní kẹ́ máa dé mi ládé owó, kí n rówó ná, kí n rówó lò, kí n rí jẹ, kí n rí mu. Káláàánú mọ́ jìnnà sí mi, gbogbo tí mo bá dáwọ́ lé báyìí kó mọ yọrí sí ire. Edé ló ní kẹ́ máa dé mi ládé owó, ẹ máa sọ tó bá wù wá sí. Ẹ jẹ́ ká ṣe ọbẹ̀ yìí, ká jẹ ọbẹ̀ yìí. Bá ti wá sè tán, ẹ bá mi sọ ọbẹ̀ yìí sórí òṣùká kan, orí òṣùká kan, kò ní jẹ́ ká sọ ọbẹ̀ yìí sí. Ẹ jẹ́ ká wá ṣe àdúrà tó bá wù wá sí. Lẹ́yìn àdúrà, ẹ jẹ́ kí a jẹ. Ó dá mi lójú pé n ta fẹ́ kọ́ Ọlọ́run ṣe, Ọlọ́run á ṣe. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn product wa lọ́lọ́kan òjọ̀kan, àgbo aládìábá flusher, a ní àgbo infection flusher, àrùn tá à ń kó nílé ìyàgbẹ́ àbí tá à ń kó látara ìbálòpọ̀ takọtabo, àgbo infection ó wà nílẹ̀. A ní àwọn àgbo lóríṣiríṣi. Níbikíbi tí ẹ bá wà, àgbo yín á tẹ̀ yín lọ́wọ́, ní disappoint yín. Gbogbo sí ń jẹ́ ti Elédùmarè. Ní jù bá lọ lórí ètò yìí lónìí. Tó bá dìgbà míì, á tún mú eléyìí tó tún yàtọ̀ sí eléyìí wá. Orúkọ mi ò yí padà, èmi ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Orúkọ mi ni Dr. Azeez Abolade ọmọ Aramide. Ire o, ó di wọ̀ bí ọjọ́rọ̀.